Jésù lọ́rẹ̀ òjò gbogbo fún mi oníkan lárẹwà tí ọkàn mi fẹ́ yàjọ kan òní ìtànà ìpadà ìràwọ̀ òwúrọ̀ oníkan lárẹwà tí ọkàn mi fẹ́ olùtùnú mi ló jẹ́ ní gbogbo wàhálà òní kíkà níyàn ní lóhùn lórí òní ìtànà ìpadà ìràwọ̀ òwúrọ̀ oníkan lárẹwà tí ọkàn mi fẹ́ olùtùnú mi ló jẹ́ ní gbogbo wàhálà òní kíkà níyàn ní lóhùn lórí òní ìtànà ìpadà ìràwọ̀ òwúrọ̀ oníkan lárẹwà tí ọkàn mi fẹ́ ògbé gbogbo bánújẹ́ àti ìrora mi òjò ní agbára mi ní ìgbàdánwò torí rẹ̀ mú kóhun gbogbo tí mo ti fẹ́ sílẹ̀ wọ́n sì fagbára rẹ̀ gbé ọkàn mi ró bí ayé tilẹ̀ kọ̀ mí tí Sátánì dán mi wò Jésù yóò mú mi dópin ìrìn mi òní ìtànà ìpadà ìràwọ̀ òwúrọ̀ oníkan lárẹwà tí ọkàn mi fẹ́ olùtùnú mi ló jẹ́ ní gbogbo wàhálà òní kíkà níyàn mi lóhùn lórí. Ó ní ká máa kó àníyàn wa lọ ilé Jésù torí pé ó ṣètọ́jú wa ó ní wá sọ́dọ̀ mi gbogbo ọkàn tó ń ṣiṣẹ́ tó ń ṣe tí á di ẹrù olórí ó lóun ó fi ìsinmi fún ọkàn rẹ̀ ó ní àjàgà ní ìrọ̀rùn ẹrù mi fúyẹ́ gbogbo nǹkan gbé sáyà yẹn ó máa fa hypertension ó ṣe gbélé Jésù lórí agbára ẹ̀ka agbára bàbá kà gbogbo ìṣòro tó wà ní ayé mi àti ẹ̀ òní ìtànà ìpadà ìràwọ̀ òwúrọ̀ oníkan lárẹwà tí ọkàn mi fẹ́ òkè yóò fi mí sílẹ̀ bẹ́ẹ̀ kí ó kọ́ mi nì ìgbà tí bá fi gbàgbọ́ kó fi rẹ̀ mọ́ ìwọ náà máa jó òjò tí náà yí mi ká ó ní bí òkè láṣẹ ní Jerusalem kà bẹ́ẹ̀ ni Olúwa yà ọ̀tẹ̀ èmi àti ẹ̀ta bá ti wà nínú Jésù kò sí nǹkan tó séwu kankan kò sí nǹkan tó lè ṣe wá tó pé Jésù wà pẹ̀lú mi àti òjò tí náà yí mi ká yóò bẹ̀rù kẹrù yóò fi máná rẹ̀ fọkàn mi tèmi pa yàjọ kan gbàtọ̀dáde ní kẹyìn wọ́n rọ́jú bùkún rẹ̀ tí adùn rẹ̀ yóò máa ṣọ́ títí láì òní ìtànà ìpadà ìràwọ̀ òwúrọ̀ oníkan lárẹwà tí ọkàn mi fẹ́ olùtùnú mi ló jẹ́ ní gbogbo wàhálà òní kíkà níyàn mi lóhùn lórí òní ìtànà.